Olódùmarè ọba ọ̀run bàrẹ̀, ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun. Mo kí wa pé a kú ọjọ́ méjì mẹ́ta. Bàbá wa, wọ́n ní bàbá ti ríra wa ti pẹ́ okú àti ńlá kíra wa. A dúpẹ́ pé kì í ṣe ti kú bẹ́ẹ̀ sì ni kì í ṣe ti àrùn. Ẹ wò ó, ọpẹ́ náà ni ká máa dá fún Ọlọ́run. Lórí ètò tèmi, orúkọ fẹ́ kún orúkọ. Torí pé tẹ́ bá wọnú ayé sàásù, òǹkàlùkù náà sá ń joyè àgbáyé. Àwa náà sá sì wá nǹkan kan jẹ. Ọjọ́ tẹ́ ẹ jáwé rẹ̀ lórí ni ẹja mà káwa náà fi lè mọ bá ṣe àríǹjì ara wa tá pàkéjì ẹ̀ tí gbogbo ẹ̀ tí ó ṣe. Kí ló kọ? Oyè tuntun eléyìí tí ọ̀rẹ́ yín olólùfẹ́ yín tí ọmọ jẹ́ látàkókò ìlọ láti ìṣẹ́jú àwa ìlọ ìṣẹ́jú àyà ìlọ. Bẹ́ẹ̀ bá ti rí Evangelist Adéfá ìwà lẹ̀sìn. Èmi kan náà ni olórí ọmọ awo àgbáyé. Ẹ bá mi underline rẹ̀, kẹ bá mi orúkọ òun, iye èèyàn tá bá sanwó ẹ̀ fún tówó tí ó fi rú gọ́gọ́. Á ṣe olórí ọmọ awo àgbáyé. Lọ́balọ́ba lè máa jẹ tiwọn lágbàáyé. Lóyè ní bọ̀rọ̀kìnní ìlú wọ́n lè máa jẹ tiwọn náà ní àgbáyé. Torí pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí, ọ̀rọ̀ ìkan nínú àwọn ọba wa ni, kò jẹ́ tuntun. Bàbá wa ọlọ́lá jùlọ ni Emir, ó yẹ ká sọ pé kábíyèsí, ṣùgbọ́n nígbà tó yẹ pé wọ́n kúkú ti di Emir ní ló já sọ pé Emir Abdulrasheed, bàbá wa Olúwo ti ilẹ̀ Ìwó. Ìlú Ìwó kò ní bàjẹ́. Lákọ̀ọ́kọ́ ká tó tẹ̀síwájú, èèyàn burúkú ò sí, ìwà burúkú ní ń bẹ. Ènìyàn burúkú ò sí o, torí pé ènìyàn ní ń wu ìwà burúkú ni wọ́n sì máa sọ pé ẹni burúkú ni. Lẹ́nìí mo wá fẹ́ dárúkọ nǹkan méje eléyìí tí bàbá wa Olúwo, Emir Olúwo, tí wọ́n fi ìyàtọ̀ sọ́ba ilẹ̀ káàrọ̀ oòjíire. Ìgbà míì ń bẹ tó jẹ́ pé àtiwọ́ àtèmi àtẹnìkọ̀ọ̀kan wa, ǹjẹ́ tí wọ́n bá ní kó dákọ̀ nǹkan márùn-ún tó fún ọ ní sàmì pé ọmọ Yorùbá ni ọ́, kí ni wàá dárúkọ? Ìjẹ́ mọ̀ pẹ́lú mi ò ní ibi tí mo ti fẹ́ mọ́rọ̀ yẹn jáde nìyẹn o. Bó ṣe ń gbọ́ mi yìí, dárúkọ nǹkan márùn-ún eléyìí tó jẹ́ pé ó fi ọ́ hàn pé ọmọ Yorùbá ni ọ́. Ọ̀kọlà kò dé ní, orúkọ rẹ kò tó jẹ́ Yorùbá, kò di méjì, ẹ̀sìn rẹ kò di mẹ́ta, kí tún ní ń bẹ? Ìmúra rẹ, ẹlòmíì gbogbo aṣọ tó ní pátá kò ní ṣòkòtò àti ẹ̀wù, kò ní native, jàlábíà ní bí aláfiṣe. Gbogbo àwọn nǹkan wọ̀nyí kò fi ọ́ hàn gẹ́gẹ́ bí ẹni pé ọmọ Yorùbá ni ọ́. Ọ̀pọ̀lọ sàásù bẹ́ẹ̀, ǹjẹ́ tí wọ́n bá ní o kíra rẹ só lè dákì, só tiẹ̀ lè kí oríkì, bọ́mọ bá ń sunkún lẹ́gbẹ̀ẹ́ rẹ só lè sọ pé ọmọ Abímbésù tàbí ọmọ Ìkòyí Ẹ̀ṣọ́ tàbí Arólú Owó, ìjọ tiẹ̀ móríkì rẹ. Wọ́n ń kí lẹ́gbẹ̀ẹ́ rẹ gan ọmọ pé wọ́n lọ ń jẹ́ bẹ́ẹ̀. Ìní pé láìsí àwọn nǹkan wọ̀nyí tó jẹ́ pé orúkọ tán bàbá yín tó filẹ̀ pé ilé yín o, ilé Ọ̀ṣunfìadé ni, ẹlẹ́yin ò jẹ́ Ọ̀ṣunfìadé mọ́. Jésù Fìadé ló kù, Ànábì Fìadé ló kù. Ilé yín jẹ́ Ajógbẹlẹ́dẹ̀, ẹlẹ́yin ò jẹ́ Ajógbẹlẹ́dẹ̀ mọ́. Ẹ ti dílé Ajógbàdínì. Gbogbo àwọn nǹkan wọ̀nyí bí ìgbà téèyàn ń sọ orírun rẹ̀, téèyàn ń sọ ọ́nà ni. Ìyálẹ̀ eégún lẹ́yìn tiẹ̀ wà tó nílé tí wọ́n fi ń pe léyìn lẹ́sọ pé ìjẹ́yìn ò mọ́ o, ó ti di Jésù tàbí Ànábì. Ṣùgbọ́n jẹ́ ń sọ kíní kan fún ọ, níbi ẹ káàárọ̀ ilẹ̀ káalẹ́ ọ padà bá. Gbogbo nǹkan tó bá lè mú ọ yàtọ̀ tó jẹ́ pé aburú ni ó lead sí, bàbá mi, ìyá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ jẹ́ ká ṣàtúnṣe lórí ẹ̀. Nílẹ̀ káàárọ̀ oòjíire, Olódùmarè tó dá wa síbẹ̀ kò sí àṣìṣe. A ti jẹ́ pé wa nínú ọ̀pọ̀lọpọ̀ ètò tá a ti ṣe sẹ́yìn pé nǹkan mẹ́ta lọ́lọ́run máa ṣe fún yàn láyé àlọ́bẹ̀ lénìí. Ìwọ la ní kó bira rẹ kó yẹra rẹ wò. Torí pé n tó jẹ́ ká mọ̀rọ̀ Emir Olúwo wá ni pé gbogbo ọ̀rọ̀ tí ń jà rìnrìn lórí wọn lẹ́nu ọjọ́ mẹ́ta lórí gbogbo ẹ̀sùn eléyìí tí ilé òkèrè tí wọ́n fi kàn wọ́n. Tí wọ́n sọ pé lágbájá o tó bẹ́ẹ̀ tọ́wọ̀ lọ Amẹ́ríkà mọ́, àti gbogbo àwọn ẹ̀sùn ó ṣẹ̀wọ̀n ni, ó ṣẹ̀wọ̀n oṣù 12, ó mú fake check, ó mú lọ sí bank, gbogbo àwọn nǹkan èyí ló ṣe, èyí ò ṣe. Ọ̀daràn tí ń pe olóríire èèyàn ní àná mi, gbogbo àwọn nǹkan tó ti lọ́pọ̀ bí ẹsẹ̀ télọ̀. Àwọn nǹkan wọ̀nyí mo wá jókòó mo wá rò pé Olódùmarè níbo là ń bálé ayé lọ. Ìṣẹ̀sìn Olúwo ó sì yẹ ká máa rí wọn gẹ́gẹ́ bí àpẹẹrẹ ni, ó yẹ ká máa rí wọn gẹ́gẹ́ bí amòye ni, ó
ó yẹ ká mọ rí wọn gẹ́gẹ́ bí aṣíwájú tó ṣe é fọlá ìtọrọ ni ṣùgbọ́n táwọn ìrìn àjò kan bá mẹ́hẹ tó bá di pé èèyàn lè fi ọlé èèyàn yangàn téèyàn lè fọlé èèyàn tọrọ ẹni tí ayé bá ti kọ̀ pé lágbájá Europe rẹ̀ ò gbọ́dọ̀ wọbẹ̀ Canada rẹ̀ ò gbọ́dọ̀ wọbẹ̀ US rẹ̀ ò gbọ́dọ̀ wọbẹ̀ bí ìgbà tọ́lọ́run ti kọ̀yàn lóde ọ̀run ni ǹjẹ́ ni ẹ̀kọ́ láyé ṣé kò wá ní dẹ́ni ẹ̀kọ́ níjọ́ gbéǹde àlìkíámà bí wọ́n ṣe máa ń sọ ọ́. Nǹkan méje eléyìí tó mú Ẹ̀míà Olúwo tó mú ìyàtọ̀ sí ọba nílẹ̀ káàárọ̀ òjíire. Ìní àkọ́kọ́ Ẹ̀míà ọba Olúwo ni ẹni tó jẹ́ ọba aládé tó wá padà sọra rẹ̀ di pé adé wọn kò pàtàkì mọ́ láwà nílò wọn mọ̀ wé Ẹ̀míà dáa ju ti ń jẹ́ orúkọ ọba aládé lọ. Ọba àkọ́kọ́ nílẹ̀ káàárọ̀ òjíire tó sọra rẹ̀ di Ẹ̀míà láti máa jẹ́ tó gbé lérí tí ń jẹ́ lájẹfiyangàn bàbá wa Rashidi ẹ mọ̀ pa ìrọ́bà àfin bí èèyàn bá súnmọ́ ọba níwọ̀n ẹgbẹ̀je èèyàn máa ń jìnnà sí ọba níwọ̀n ẹgbẹ̀fà ni ṣùgbọ́n àmọ́ tẹ́míà torí pé àtàn àyè ṣe ẹ̀jẹ̀ kan náà àmọ́ ṣe wọn so àmọ̀nà téèyàn máa gbà fi súnmọ́ Ẹ̀míà bóyá ẹ̀mẹ́ta là kúnlẹ̀ tiwọn ni ṣùgbọ́n ṣá ẹ̀mẹ́ta náà láàmú kékú fọlọ́jà tí ó fi máa dárí ikú jẹni torí ń gbà mo rí bàbá wa oníkíjìpá àbí sínú ìtúnu àwẹ̀ tí wọ́n lọ rè kí Ẹ̀míà nílùú Ìwó ni Ẹ̀míà àti ìlú Ìlọrin ni ẹ̀mẹ́ta ní wọ́n kúnlẹ̀ kí wọ́n tó débẹ̀ ẹ̀mẹ́ta là kékú fọlọ́jà ti fi dárí ikú jẹni Ifá ló sọ bẹ́ẹ̀ o tó bá pé bí wọ́n ṣe máa kúnlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta nìyẹn a jẹ́ pé tìfá ni wọ́n sì ń tẹ̀lé ìkúnlẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn sọ̀rọ̀ ń gbà náà pé ṣé pé èmi ọlá àfẹ́ ìkúnlẹ̀ ni àfẹ́ ìkúnlẹ̀ bàbá oníkíjìpá ló kúnlẹ̀ fún ọba Ẹ̀míà yìí ẹ̀mẹ́ta ni wọ́n kun ọ̀rọ̀ Ifá ni wọ́n sì tẹ̀lé pé ẹ̀ẹ̀mẹ́ta là kékú fọlọ́jà tí wọ́n fi dárí ikú jẹni ọlá òtọ́lá là ń kíni lẹ́ẹ̀kan mọ́. Nǹkan méje eléyìí tó mú ìyàtọ̀ wá láàrin Ẹ̀míà àtọba Ẹ̀míà Rashidi tìlú Ìwó ẹ rí i pé mo ti sọ àkọ́kọ́ pé àwọn ni ọba àkọ́kọ́ tí wọ́n yípo ọba sípò Ẹ̀míà látòrí àwọn ìlú Ìwó kò jọba aládé mọ́ ó ti di Ẹ̀míà ọwọ́ a lè di lọ́la káwọn èèyàn wá pé lágbájá mọ́ sọ ló kọ́ tá à ń bàbá wọ̀ sọ́ra wa á padà sórí ọba wa èyí Ẹ̀míà àjẹmọ́ kò dé ní. Ẹlẹ́ẹ̀kejì ọba ìlú Ìwó Ẹ̀míà Rashidi torí ẹjẹ́ á máa yan gbogbo nǹkan ni kì í kú bẹ́ẹ̀ lómi bá ń ba ìṣẹ̀ṣe jẹ́ tí bá ń balẹ̀ Yorùbá jẹ́ kódà ìmọ̀ràn tẹ́mi ó fọ́ ni pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé lẹ́yìn wá ọ̀la àwọn ọmọ tó bí ìran rẹ tí wọ́n bá ń sọ pé ìran bàbá àwọn rèé ìtìjú ni ó máa jẹ́ fún wọn pé ṣé bàbá àwọn náà ní ń sọ yìí a jẹ́ pé grandpa àwọn àbí great grandpa àwọn ó dàbí ẹni pé wọ́n serious ọpọlọ ni ò sí lórí wọn jẹ́ iye ọ ní ọgbọ́n àti ìmọ̀ kan ìyá wa kan ó ṣètò kan ìyá mi dáadáa kò ní bàjẹ́ fún ọ àwọn bàbá wọn ní ọgbà Islam ní wá ní àwọn ọ̀jọba wọn láwọn ọ̀jọba pé ipò èyí táwọn gbé dání inú ẹ̀sìn ó ti dáa ìran tí wọ́n lọ ìran míì ti lọ omi wa tó dé àwọn ọmọ wa dìde pa àwọn ọ̀jọba ní bá ní bàbá yín lọ́mọ kọ́ bọ̀wé lọ sọ pé àwọn ọ̀jọba ò pé ipò Islam táwọn gbé dání ó ti tẹ́ àwọn lọ́rùn kí làwọn ọmọ sọ fún bàbá wọn ní wọ́n lóòótọ́ ni bàbá àwọn sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n bàbá tó sọ bẹ́ẹ̀ orí wọn lọ padà ṣùgbọ́n àwọn tí wọ́n bí lọ́mọ orí ìtàwọn pé nǹkan kan ò sì sí àwọn ọ̀làrùn ọpọlọ so bàbá àwọn yẹn òun ló lárùn ọpọlọ ǹjẹ́ gbogbo ọ̀nà tí wọ́n náà ń gbà fi ń ṣe yìí tó ń sọ pé kódà kò wúlò sáwọn ọmọ rẹ ìran rẹ lẹ́yìn wọ́ ọ̀la ṣé wọn ò ní sọ pé wọ́n náà lárùn ọpọlọ sá. Ẹlẹ́ẹ̀kejì tó mú ọba Olúwo Rashidi tó mú ọ yàtọ̀ sí ti ń jọba nílẹ̀ káàárọ̀ òjíire àwọn náà lọ́ba àkọ́kọ́ eléyìí tó jẹ́ pé ó gbapò imam láti síwájú ìrun ní yídì kò di méjì. Ìkẹta ọba Olúwo òun ni ọba àkọ́kọ́ tó jẹ́ orúkọ pé òun ni aláṣẹ lórí òrìṣà bẹ́ẹ̀ bá sì wò téèyàn bá ń sọ pé èèyàn jẹ́ aláṣẹ lórí òrìṣà àbùkù tí ń kan aláṣẹ lórí òrìṣà kọ̀ọ̀kan òrìṣà gangan tí wọ́n jẹ́ aláṣẹ lórí rẹ̀ torí gbogbo àbùkù ká dìpọ́ọ̀tì ẹni nítòótọ́ deportation kì í ṣe téèyàn fi yan gan pé wọ́n mọ̀ ìyẹn ni ò jẹ́ kí bàbá wọn fẹ́ẹ́ lè fọ̀n díẹ̀díẹ̀ ní gbogbo ohun tí ń ṣẹlẹ̀ torí pé ká ní ọba tiẹ̀ sọ ní sí pé ọ̀rọ̀ yìí o kò rí bẹ́ẹ̀ o àwa táwa náà jọmọ Yorùbá a lè sọ pé a fẹ́ dìde ẹjọ́ Amẹ́ríkà wọn kọjá àyè wọn ni àfi ká bá wọn fà á ká jẹ́ kí wọ́n mọ̀ pé èyí tẹ́ ẹ sọ pẹ̀lú ọba yìí kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí bàbá náà jáde sọ̀rọ̀ ṣe mọ̀ ibi tí wọ́n bá ti dìpọ́ọ̀tì èèyàn àfi sùúrù kọ́ lọ́n kọ́dà kókó ṣàánú wa bàbá wo Olúwo. Ẹlẹ́ẹ̀karùn-ún
àbí kò tí máa di 5 náà ni eléyìí tí ó mú ọba Olúwo tó mú yàtọ̀ sí ọba nílẹ̀ káàárọ̀ òjíire òun náà ni pé ọba Olúwo òun ni ọba àkọ́kọ́ eléyìí tó jẹ́ pé ó mú aṣọ òfì ilẹ̀ wa ó wá fi rán ṣùtì tó wọ̀ kódà tí wọ́n tún ń sọ fún wa nígbà náà pé béèyàn ọba ṣẹ̀há gan ìní ẹjẹ́ á máa lò ṣùgbọ́n nígbà tó yá àwọn ìrìn àjò yẹn yí bírí sẹ́yìn pé téèyàn bá ti ń sọ̀rọ̀ tó bá jẹ́ pọ̀rọ̀ téèyàn sọ kọ̀ natural ọ̀rọ̀ ọ̀fẹ́ máa yí pẹ̀ka láwọn àyè kọ̀ọ̀kan k'Olódùmarè kó dáhùn kó ràn wá lọ́wọ́ ìdí òkú kan bí n bá ní máa kà máa rí 10 kà ṣùgbọ́n eléyìí tí ń tún àtún fi léyìí tí ó jẹ́ pé ó mú ọba Emir Rasidi ti Olúwo ti ìlú Ìwó ó mú ìyàtọ̀ láàrin ọba nílẹ̀ káàárọ̀ òjíire àwọn ìkan náà lọ́ba àkọ́kọ́ tí wọ́n deport wọn láti ilẹ̀ òkèèrè pé lágbájá ò tó bẹ́ẹ̀ tó wọ bímọ ò tó bẹ́ẹ̀ tó dé bímọ yàtọ̀ fún ẹ̀sùn pé ó ṣẹ̀wọ̀n oṣù 12 àbí oṣù 6 ní tí ń bẹ lábẹ́ rẹ̀ ó mú fake check lọ sínú báǹkì tó gbogbo ohun tí ń bẹ láti ìrìn àjò tó kó sínú ọ̀pọ̀ gan tìmùtìmù ní tó kó ẹ̀gbin dà sínú tó yẹ pé gbogbo inú ẹ̀ báyìí ń lọ dẹ́gẹdẹ gbogbo ohun tá a wá kà sílẹ̀ pé méjèèje yìí tó jẹ́ ohun tó mú ọba Olúwo yàtọ̀ sí ọba ilẹ̀ káàárọ̀ òjíire ẹ rí i pé ó pè fún àjọrò torí pé àìláṣọ ní lọ́rùn pàká ó yẹ kó tó àpérò gbogbo eriwo àkíyèsí tágbára wá ká iná là ń ṣe yìí torí pé bá a bá ṣe bẹ́ẹ̀ eléyìí ni ó máa mú ẹ̀rí ọkàn wa máa balẹ̀ lọ́la pé awí ti wá àwọn onílù tí wọ́n máa ń gbọ́ awí ẹnu ni ọ̀ká láṣejù àwí pé bàbá wa ọba Olúwo ní aláṣejù ọ̀rọ̀ la fi ń sọ àwọn tí ọ̀rọ̀ bá sì bá wí wọ́n sì máa mọ̀ pé ní tí wọ́n sọ yìí ọ̀rọ̀ náà kà wọ́n gbọ̀ngbọ̀n nípasẹ̀ eléyìí a láti máa pàkíyèsí ara wa báwa iná bá ṣe pàkíyèsí àwa náà a kì í gbọ́n tán nítorí pé ọmọdé ni kò ní mọ orí jẹ kọ́ mọ́ ra lọ́wọ́ kò ní mọ oyín ńlá kọ́ mọ́ ra lẹ́nu pẹ̀lú ẹni pé kí n tó máa lọ fún tòní ẹ jẹ́ n tó sáré fún yín ní bónọ́ọ̀sì méjì kan Emir ti ilẹ̀ Ìwó àwọn náà ní ọba àkọ́kọ́ tó jẹ́ pé wọ́n fẹ́ Fúlàní tí wọ́n gbé yẹn gàn pé love and Tokyo ni tí sì ń bẹnu lé bàbá tí sì ń ṣe dáadáa kọ́lọ̀ ń jẹ́ mi bàbá kó àbí kó ṣe kí ni àfi sùúrù èyí tí ń tún fi kún gbẹ̀yìn ni pé Emir Olúwo ti ilẹ̀ Ìwó àwọn náà ní ọba tó jẹ́ pé wọ́n ṣe kí ni oníkálukú náà ló ní tí ń bẹ lọ́kàn rẹ̀ oníkálukú náà ní ọmọ sọ o ṣùgbọ́n wọ́n tún jẹ́ ọba àkọ́kọ́ eléyìí tó fún ọba ẹgbẹ́ ní blue pé lágbájá ṣé ìdè wine kó bà tí wọ́n sì rọra fún jẹ ní bóyá ẹnu náà ti fún baba jẹ àbí ẹgbẹ́ etí ni ọba àkọ́kọ́ tó kọ́ ju blue kù sí ọba ẹgbẹ́ pé láì ṣe ọmọ Ọlálọmí Ìyẹ̀rú Ọ̀kín tó jẹ́ pé òrò ni a fi ṣe ìjà ni wọ́n fi sọ̀rọ̀ tọ̀dọ̀ tiwọn k'Olódùmarè kó wà pẹ̀lú mi àti ẹ̀yin à ń bọ̀ o a ò tí ì dé àtúwábà fẹ́ni kọ̀ọ̀kan wa orúkọ mi tí ò yí padà Evangelist Adéifá Ìwà Lẹ̀sìn olórí ọmọ awo àgbáyé bẹ́yìn bá lọ́mọ awo lọ́dọ̀ èmi olórí wọn rèé ọmọ awo tọ̀dọ̀ tẹ̀yìn náà èmi olórí wọn rèé gbogbo ohun tí ń jẹ́ ọmọ awo lágbàáyé olórí wọn ló dúró ní bá yín sọ̀rọ̀ yìí o ọkàn wa á balẹ̀ ire o.